ni ìwọ́n bàtà ní ń já ìlọ́sàn gan náà ìwọ́n bàtà ó tún sọ́sá ìmọ́ra. Bó bá ti lẹ́rìí. Tó bá ti lẹ́rìí. Lọ́dọ̀ Ọlọ́run. Lọ́dọ̀ Ọlọ́run. Àti lọ́dọ̀ Ànábì. Àti lọ́dọ̀ Ànábì. Ẹgbẹ́ ọmọnà. Ẹgbẹ́ ọmọnà. Ìwọ́n tó bá fẹ́ sọ̀rọ̀, máa wí bẹ́ẹ̀ kí. Ẹ̀rí la nídìí. Ẹ̀rí la nídìí. Ẹ̀rí. Ẹ̀rí ò la nídìí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ pé àwọn ní mímọ̀, wọ́n àrí Fátíà gan tú. Tẹ́rù pé tí wọ́n gbé súnà lójú, tójú wọ́n mọ̀ bù kẹrù. Tójú wọ́n mọ̀ kẹrù. Nígbà tẹ́nì kó túnmọ̀ Fátíà yóò tó ní ìyáka náà búdù ìrẹ̀ láàmà sìn. Mú lọ ọkùnrin sí wá kó ní báyìí. Ìrẹ̀ láàmà sìn bó. Lẹ́yìn ìgbà tó ti ṣe kálímà, tó ti ní ashhadu an la ilaha illallah. Wa ashhadu anna Muhammadan rasulullah. Ó ti wà nínú Islam. Ṣé Fátíà ò tún yí ọmọ ni? Ó tún yí ọmọ náà fi pásítẹ̀ sí 2% ni. Ṣé bọ́ lọ́mọ Jámíà? Ọ̀rọ̀ sí yunifásitì. Ṣé tí ẹ bá ń dàgbà sí só yẹ kó máa ponú? Ìpòrú ti ẹni. Tún wá rí Fátíà tú. Ìtukùtù náà tún mọ̀nà. Ìyáka náà búdù. Ìrẹ́ láàmà sí. Ọmọ ògbà gbogbo Ó ti kọ̀mítì ara rẹ̀ sínú Ìsìlámù. Ó ti mọ̀mọ̀ra rárá ẹ sínú Ìsìlámù náà. Ó ti tẹ̀rì sínú Ìsìlámù. Ó ti tẹ̀rì sínú ẹ. Wọ́n ti fi tàwhídù hàn ọ́. Wọ́n ti fi mọ́lọ́ lọ́gbọ̀n wọ́n ti fi hàn ọ́. Ìyáka náà búdù. Ó rí pé àyín yẹn wọ́n fún ní sùnkún ni. Bẹ́ẹ̀ni náà búdù. Ìyáka náà búdù. Ìrẹ́ là ń sìn. Ìrẹ́ là ń sìn. Òdọ́rí ni percentage continuous. Wa iyyaka nasta'in. Ìrẹ́ náà lẹni tá ń wárà sí lọ́ọ̀dọ̀ rẹ̀. Ìrẹ́ náà tẹ́kàrí lọ bá la wárà sí lọ́ọ̀dọ̀ ẹ̀. Kìí ṣe pé ọ̀dọ̀ rẹ̀ là máa wárà sí wá. A ti ń ṣe ìsìláàmù àti wà ní ìsìláàmù. A ti wà ní ìsìláàmù ọ̀rẹ́dì. A ti wà ní ẹ̀. Àfá mi bá mi wo ọ̀rọ̀ yìí nínú Tafsir Ibn Kathir. Iyyaka na'budu yìí. Yáni. Iyyaka na'budu. Wa nakhafu. Ìrẹ́ láàmà lẹ́yọ̀ kan. Ìrẹ́ láti bẹ̀rù. Ó ṣe wá jẹ́ pé ìwọ tó ti wà ní ìsìlámù tó tún wá ní Iyyaka na'budu. Ìrẹ́ láàmà sí. Òun ní ìrẹ́ ò pé mọ́. Ọ̀túdà. Iyyaka na'budu wa nakhafu. Ìrẹ́ láti gbàǹgbàtà ti ṣe ashhadu an la ilaha illa Allah. Iyyaka nuwahhidu. Iyyaka nuwahhidu wa nakhafu. Narjuka ya Rabbana. Lẹ́yìn ìgbà tá ti mọ̀ nuwahhidu wa nakhafu wa narjuka ya Rabbana. Allahu Akbar. Allahu Akbar. Lọ́wọ́ ní Ibn Kathir. Ó rẹ̀ mo sọ pé tíra yín là máa fi kó kòkòkò. Wọ́n náà máa fi kòkò yìí. Tíra yín, tíra tẹ ìgbàgbọ́ náà rè. Tafsir Ibn Kathir. Náà ni pẹ̀lá nílé. Kí wọ́n ló ṣe ń tẹ kí ló rọ́lù yìí? Sọ̀rọ̀ jáde. Béèyàn máa ń kọ́ la ilaha illallah. Ó pẹ́ máa sọ pé la ilaha illallah. Ó wá wí bẹ́ẹ̀ fàmọ́ta. Ló bá kú. Dára lè jannata. Oníkọ̀ ọmọ ọmọ ọgbà àdẹ́rá. La ilaha illallah. Ìyẹ́ ti wí kálímà. Ó ti wà nínú ìsìlámù ọ̀rẹ́dì. Ó ti wà nínú ìsìlámù ọ̀rẹ́dì. Wọ́n ti fi tawhídù mọ́. Wọ́n ti fi ọlọ́wọ́ bá pẹ́ yọ ọ̀pá ṣoṣo ní wọ́n ti sọ. Iyyaka na'budu ìrẹ́ là ń sìn nù. Ìrẹ́ là ń sìn nù. Ní pé láàmà sí máa. Ní pé láàmà sí máa. Ní sọ pé láàmà sí máa. Wa iyyaka nasta'in. Ọ̀dọ̀ rẹ̀ sì là ń bá mà sí wá. Àmọ́ wọ́n ní tọ́yọ́ tí àsìkò bá ń lọ, tí ayé bá ń kẹnu bepo, àwọn táà ń wí yìí, yamraquna fil islami.
fa ìsìlámù ya ni pẹ́rẹ́pẹ́rẹ́. wọ́n máa fẹnu fa ìsìlámù Wọ́n ya. máa fẹnu fa ìsìlámù ya ni. kàmá yamuraku sáàmì nínú rọmìyà. Wọ́n fọ àṣẹ máa pa tó bá pa ya bẹ́ẹ̀ náà ni wọ́n máa fẹnu fa ìsìlámù wọ́n ya. àwọn nínú nǹkan kan ju pé rọ́ọ̀dù Rọ́ọ̀dù ni. àwọn kan ṣe mòlúdì. ta ló sọ fún ọ pé mòlúdì ò dáa? Ta ló sọ fún ẹ? àyà Kùránì wo ló sọ dé wọ̀? Àdìsí àrábì wo sì ló sọ dé làwọn wọ̀? tó dáa lálẹ́ ká sì bí iná. Ìbílẹ̀ ọlọ́kùnrin abẹ ti parọ́. kí ló dé àmọ́ ṣe mòlúdì? Kí ló kọ́ ní wa? ẹ lọ mú àyà Kùránì wá tó ní ká má ṣe lé wọ̀. ó wà nù àyà Kùránì pé ẹ gbọ́dọ̀ jẹ ẹran ẹlẹ́dẹ̀, Bẹ́ẹ̀ni, ẹ gbọ́dọ̀ mutí, ẹ máa wo tí ó wà nù Kùránì. kódà ẹ gbọ́dọ̀ ṣe sìná. Ẹ má ṣe sílẹ̀, ẹ má jalè, ó wà nù Kùránì. ẹ lọ mú àyà tó sọ pé ẹ má ṣe mòlúdì wá Àárín àtọ́bá ní ẹ má ṣe mọ́lúd, ẹ mú wá kárì. nínú Kùránì. àdìsí ànábì tó bá ní àmọ́ ṣe mòlúdì. ṣé dandan ni tánàbí ò bá ti ṣe ká má ṣe mọ́ ni? ṣé dandan ni tánàbí ò bá ṣe ká má ṣe? Ṣé dandan ni? ànábì ò wá gbádá, Kò wá gbádá mọ́nà. àwa ń wá gbádá. Ilé kó mọ̀ tẹ̀ kó ṣe sáṣọ ẹ̀. ànábì ò jẹ̀bà, Kó jẹba. àwa ń jẹ̀bà. Àwa ń jẹba. Kò sàkólọ́wọ́ Báyọ̀lá, èyí sì ń fa ẹ̀yìn ká gbọ́wọ́. Ànábì yóò sì ní social media. àwọn sọ̀ọ́bà tí wọ́n wá gbádá, Kò wá gbádá o. sọ́wọ́ sábẹ́ ànábì jẹ̀bà. Kò jẹba. ànábì ò fẹ́ràn oúnjẹ gbígbóná. sẹ́yìn ní oṣù márùn-ún oúnjẹ gbígbóná ló fẹ́ràn. Ó fẹ́ràn rẹ̀ tiẹ̀. lójú ayé ànábì Ẹ̀dọ̀dá ìwọ̀sọ́lá. wọ́n ròyìn ẹni yìí, wọ́n ròyìn ẹ̀ fún wa pé ẹni tá a torí ẹ̀dá yàtọ̀ ọ̀run, ẹni ọ̀wọ́, ẹni àpẹẹlẹ ni. àwọn àkàn wá ronú pé ẹjẹ́ á máa ṣe mòlúdì. Ká máa sọjọ́ díẹ̀. mọ́lù nàbí bídà ìmọ̀ àwọn wa ìmọ̀ sí jírùn gbé ara àwọn ará bíi. Àjẹ̀lú ti kó sétọ̀ sí wọn lára ni. àmọ́ ará bíi ò gbádùn ni. Ògbádùn ni òkúta abárabádùn. Wọ́n fọ́sọ lórí wọn. bídà wọ́n máa pe kéwò náà, wọ́n ti wá kó àwọn èèyàn lẹ́rú, wọ́n ti fọkàn sí pé ọ̀dọ̀ wọn ni kéwò wà, wọ́n á sì mọ̀ nǹkankan lọ́dọ̀ àwọn tó nímọ̀. láti máa rí àtọ́wù nínú gbogbo ọ̀rọ̀ wọn. Ẹ máa rán mistakes. wọ́n máa wá sáré pé ẹlòmíì lólódo fọ́ọ̀sì àpá káàsì ni wọ́n máa tú. Ẹni àdájọ́ lára màtà fi ń pẹ́ lẹ́yẹ̀rán. wàdé sọ́tì kìrá àtùkún ìdá kìrá àti iṣẹ́ yá. Gbogbo tẹ́ bá kà lọ́dọ̀ wọn, kò ní mìnì lọ́dọ̀ tí wọn. kéwù yí. Ewu ti yí kò ní mìnì lọ́dọ̀ wọn. àsìkáàrù tẹ́yìn ṣe tọ̀dọ̀ tí ìyẹn ò dáa, Ètò ìsìn wò dá. tọ̀dọ̀ tí wọ́n ló dáa. Lọ́dọ̀ tí wọn ò là sí kárù súnà. ọlọ́ni sùkúrú láàsíkà kàsíra ẹ máa dárúkọ ọlọ́run púpọ̀. Púpọ̀. àwọn sọ pé 100 ni tàwọn. Lọ́gọ́rùn ti tó. Wọ́n mú àsìkárù fọ́lọ́run. Nígbà tí wọ́n ó jẹ bá já. ìsìkúrú láàsíkà kàsíra wàsábì húhù búkìrà tó wà ẹ máa ṣàfọ̀mọ́ fọ́lọ́run láàárọ̀ àti nírọ̀lẹ́. ó làwọn súnfífí máa ń ní láàsìmí, wọ́n fi lé lọ mọ́ sí báyìí. sẹ́yìn ò wá dáa ju eriwo yà àyàgbó àyàtọ̀. jẹ́ kí tùlú náà hálà lè ìsìláàmù, àwọn tí wọ́n ń ṣe ìsìláàmù náà máa gbógun tì. Ó máa gbógun tì. àwọn olóòṣà náà máa gbé jùlẹ̀. Ó máa fi àwọn abọ̀rìṣà, ó máa fi ọlẹ̀. Ẹ̀ka lórí aláàpẹni lọ́yà wọ́n nílọ́ o. àmọ́ tẹ́ ẹ bá jagun, tẹ́ ẹ bá ṣẹ́gun, ẹ kú ọwọ́ sọ́dọ̀ wọn kan wẹ̀ ká. àwọn náà mọ̀ èèyàn wẹ̀ sí ìsìláàmù. àwọn alábòsí. Alábòsí. Ẹni ẹlẹ́ni tó lọ jagun tó wá ṣẹ́gun ẹwà ní wọn kú àbọ̀. ẹ máa kú wọn bọ̀ kí wọ́n wá gba káyọ̀mọ̀ lọ́dọ̀ àwọn àfáà lùsùnà wá jàmáà. Irọ́ lásán. Tílíkà máa ní òun. Irọ́ wọn nìyẹn. So yíò ló fi já sí pé tí a bá ti kọ̀mítì ara ẹ̀ sínú Islam tó jẹ́ Mùsùlùmí, iyyaka na'budu wa iyyaka nasta'in. a wà máa sọ ìdínà siratal mustaqim. ìdínà tẹ̀síbítà ni
tó jẹ́ sìn. So alukurani yóò máa ní tàwílù lọ́nà ni wà láyé alámù tàwílù ẹlọ́gbọ́ sọ́rọ̀ alìmúránà ilá aláwọ̀ wàrá sí fún nàfẹ̀lẹ̀ ilé tàwílù ni ìdákejì túmọ̀ olóbìrípo ọgbọ́ nígbàtẹ́ ti wà ní ìsìlámù ẹ máa sọ pé ìdìnà fọ̀nàmọ̀wá ṣàtẹ́ rí pẹ́ ẹgọ̀ ajẹ́pẹ́ ẹ̀mọ̀nà tẹ́lẹ̀ nù ara tó ṣe máa bú inú ẹ̀yin tẹ́ bá gọ̀ ìdìnà o fọ̀nàmọ̀wá o wọ́n ní ẹ máa bọ̀ sọ́dọ̀ Jésù ńgbà náà nígbàtẹ́ ẹ̀mọ̀nà ẹ máa bọ̀ sọ́dọ̀ Jésù ńgbà tó pẹ́ ti lùdà ẹ̀kútẹ́ ẹ̀mọ̀nà sàbítínà sirata mustaqima fi wá ní ilẹ̀ sójú ọ̀nà tó tọ́ ẹ̀sìpítà ni ìyáka náà búrú àti jẹ́jẹ́ ilẹ̀ lámọ́ sí ṣe nítorí pẹ̀fẹ́sà tako ó wá jẹ gbàgbé kéwú ìdìná kò nà mọ̀ wá sirata mustaqima abájọ tẹ́ fi ṣe bálabàlá ọgbọ́ Siratul ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn tí wọ́n ṣe lánàá ojú ọ̀nà náà la wà fi ìdí wa nílẹ̀ síbẹ̀ ghayril magdubi yàtọ̀ sáwọn tí Ọlọ́run bínú sí àwọn kèfèrí àwọn Yẹ̀húdí àti Nàsárà wala dọ́ọ̀línà àmín mọ́tò jẹ́ àkúò nínú ìsìláàmù ká lójú ọ̀nà àwọn tó ti sọnù ìyẹn kí wà ní ìsìláàmù kó ti gba kálímà kó ti kíta orídùú ó ti yé kó tún máa wáṣẹ̀ mọ́ béèrè ìdìná orí ẹ̀ ò pé ni a ti wà lójú ọ̀nà ìhun ni ló fi máa ń rọrùn fún wọn láti confuse ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ayà iná fi máa confuse wọn àìdákí mọ̀dẹ̀ ló máa ń fà àwọn àfáà tí wọ́n pera wọn lálùsúnnà yìí ní tí wọ́n ń tú fáyé ọ̀rọ̀ òye wọn ọ̀rọ̀ ti dàrú mọ́ lójú máa ṣe ìdènà ọ̀nàmọ̀ wá wọ́n ní sẹ́ẹ̀rí wọ́n bá gbogbo sẹ́ẹ̀rí pẹ́ ń béèrè ọ̀nà ni sẹ́ẹ̀rí pẹ́ sí lójú ọ̀nà ó wá ti ní fásitì kan nínú Bíbélì tó sọ pé Jésù Kristi ní ọ̀nà John 3:16 Jésù ní ọ̀nà ìyà ìnípẹ̀kun ọ̀nà tẹ́ ń béèrè náà rèé bẹ́ẹ̀ sì làwọn àfáà kan túmọ̀ fátíà náà mọ́ fátíà ẹ̀yin náà máa wò wọ́n ẹ máa gbọ́mọ̀ sí máa tú wọ́n jòkó lórí àgàbá yìí wọ́n máa ranjú wọn ìdìnnà fọ̀nàmọ̀ wá wọ́n ní àfáà yìí ti jẹ́gi wọ́n ní àwọn náà máa rí ìyàn pé alágbára omi tí ò mọ́ fátíà sẹ́mi ni mọ́ fátíà bí wọ̀ ẹni tí ò gbọ́ tíra tí mo ṣe tí mo kọ ọ̀ lè kà tán nítọ́ ọ̀ lè kà wà mẹ́ tó ìjẹ́ pé lábáwá la fi kọ́ ọ̀ lè kà á tí ó sì sábò sí mẹ́ ó ti jámì àtọ́lọ́ ẹ̀kọ́ ni táà sì tún kọ̀ mí lọ́wọ́ mo fi sọ fún iṣẹ́ àfáà kìí ṣe sí ọ̀lẹ o iṣẹ́ afáyé ti sí ọ̀lẹ tó ti yé yín bó bá fẹ́ ṣiṣẹ́ àfà gbàkó fẹ́ ṣiṣẹ́ kìí ṣe sí ọ̀lẹ o sí ọ̀lẹ kọ́ iṣẹ́ ọ̀lẹ kọ́ o ó lè ju iṣẹ́ bíríkìlà lọ o iṣẹ́ àfà lè ju káfíńtà lọ o tó bá fẹ́ ṣiṣẹ́ àfà gan ọpọlọ rẹ gbàmí ọpọlọ rẹ ọ máa da omi sí onígbà ọ wo tíra mi báyìí ọ lọ wájú ọtún lọ ẹ̀yìn
ẹjọ wọ jákàdì ọ̀rí pọ̀ lámọ́lẹ̀ àṣẹ́bò ti ríre káàfà máa wá sùn ní gbogbo ayé ìyẹ̀jú ẹwù gba àwọn àfáwà tá ń tẹ̀lé ṣe ọ̀bùdùkọ́ dìrí sábàlá Tìjání ṣe Ibrahim Niasse tó sọ wọ́n di àlámọ́tù ó sọ wọ́n di àgbà nímọ̀nù wọ́n à sún oṣù ní bẹ́ẹ̀ dọ́dọ̀ wà láàárọ̀ kéhù ni bẹ́ẹ̀ dọ́dọ̀ wà lálẹ́ kéhù ni àwọn máa kí ó dágò kan òru àwọn máa kí ó dágò kan òru lọ́dọ̀ wa ń bí báyìí iṣẹ́ là ń ṣe ìsáyè nítawà bá ní ó lọ́tọ̀ nínú ìsìláàmù ẹgbà kó tọ́ tí ò bá tọ́ àwó pé ò tọ́ ẹyẹ tara yín jẹ Mọ́lúdì Nàbí wọ́n ń ṣe ní Saudi Arabia tí ò bá tọ́ ni wọ́n ní àbúrò físà Saudi umura Mọ́lúdì wọ́n ń ṣe ẹ̀yin lẹ́nímọ̀ ni àbáwọn àbí ìmọ̀ tó wá láti ibi tó ti wá. Ẹ̀sìn lè sọ fún ìjọba kó máa fún fọdúnlé fún kẹta. Ẹ wá ní níṣẹ́ mọ́. Ẹ máa ranjú wọn bí bóyá péyà náà tí ẹ máa mú nǹkan ni kò yé mi. Wọ́n ní nǹkan kan ní social media máa ń sọ àwọn tó ń ṣe Mọ́lúdì bídíà Ọlọ́run mọ̀mọ̀ gbà mí o. Àwọn tó ń sọ ọdún Ọ̀ṣun àwọn kan náà ń ṣe bídíà. Wọ́n à ní sọ nǹkan kan pa yẹn. Àwọn tó ń gbégún wọ́n à ní sọ ẹ̀ẹ́dẹ̀ lálùsúnà kó sọ pa wọn. Àwọn tó ń ṣe ẹ̀yọ̀ wọ́n à ní mẹ́nubà láyé. Wá sí wọn ò ní débẹ̀. Àfi Mùsùlùmí ó bí díà. Wọ́n máa ranjú wọn. Asẹ́gà fúnlẹ̀ Ọlọ́run forí jì mí, wọ́n máa mú nǹkan. Mo ti tọrọ dárí jẹ́ ẹ̀ṣẹ̀ o. Ṣùgbọ́n tá a bá wò dáadáa, ìṣesí wọn ó jọ bẹ́ẹ̀. Ìṣesí wọn jọ bẹ́ẹ̀. So ẹ̀yin èèyàn ẹ má dá wọn lóhùn. Ìrọ̀nà ń pa. Nígbà tó lọ ń sọ nínú Suratul Fatiha ba'da iṣẹ́ àṣẹ́jù bàbá símálà tó ní inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إنا أرسلناك شاهدا ومبشرا لتؤمنوا بالله ورسوله وتوسروه وتسبحوه Ọlọ́run inna arsalnaka tawkidu ni pé èmi arsalnaka shahidan wa jẹ́rìí tábà táwọn zúrú wá sọ pé Muhammad ni ó gbà mí gbà ràn mí ó dà láyíra Muhammad ni ó gbà mí gbà ràn mí ó dà láyíra táwọn bá gbá ní Muhammad ló bẹ̀ nìkan ṣé ẹ̀yin lẹ́ nífẹ̀ẹ́ ànábì àbáwà Ọlọ́run tó dá nábì ó
ó lóun ní ó gbà wá ó ní ó sọ pé àwọn eléyìí ọmọlẹ́yìn mi làwọn eléyìí ẹ jẹ́ ká tẹ̀lé mi ká lọ. ẹlẹ́wọ́ tẹ̀lé mi ká lọ náà ìjẹ́ náà ọlọ́run. Iná ìfọ̀nà kàṣẹ́ ìdáhùn wọ́n rà ìṣúra. Ṣáfì Mùṣàfì. Àdúgbìnì. Ká ní jẹ́ bẹ́ẹ̀. Àdúgbìnì jẹ́ bẹ́ẹ̀. Tó bá ìtajú kan tó bá rí mi jọ náà. A ní ṣe àbùdó ẹ̀sìn ni gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láyé. Máa bọ̀ tẹ̀lé mi ká lọ. Tẹ̀lé mi ká lọ. Èmi ló yà tẹ̀lé sí wa. Iná fáìnà kàṣẹ́ ìdáhùn wọ́n rà ìṣúra. Ọba Ṣíra yóò fún wa ní rò pé ẹsẹ̀ báyìí, ẹsẹ̀ báyìí, ẹsẹ̀ báyìí, ẹsẹ̀ báyìí, ẹ wà lè jẹ́ náà. Wọ̀nà síra tẹ bá kọ̀ tẹ́ ẹsẹ̀ báyìí, tẹ bá tẹ́ ẹsẹ̀ báyìí, iná lẹ̀ ń lọ. Ọlọ́wà nígbà tí mo bá náà bí dìde. Ìdí tí mo fi gbé dìde yìí tú mi nú. Ẹ lè gba Ọlọ́run ẹ lè gbàgbọ́. Òun ni ó ṣàlàyé Ọlọ́run fún yín. Òun ni ó ròyìn Ọlọ́run fún yín. Ànábìnì. Ẹ máa gbọ́ o, wọ́n ti wá sí irú. Ẹ dákun sọ́ọ̀tù fàtí Kùránì sábà kí ni fásí kí ni? Eight bò 48 ara àsànkútẹ̀dó. Kùránì 48 fásí kí ni? Fásí 9. Torí ẹ̀yin náà gbọ́dọ̀ máa rí fẹ́ mọ́ sọ pé agbára omi ìtúkùtù ní tú. Iná àrísálí náà kà mo rán ọ ní ṣáìdá ẹni tí ó jẹ́rìí àwọn eléyìí àwọn tèmi rèé o. Òun ló sọ pé fíjà sí ábí. Àwọn ṣàṣàlẹ̀ ni. Mọ́ ńlá yàrá ní. Etí ò ní rí ní wà nù wọn. Wà láhàrá hù. Lẹ́yìn tó tiẹ̀ ní rí. Bọ́dà hàmútù àbàdá. Lẹ́yìn ìgbà tí mo bá kú, kò ní rí mi láyé. Ó ní rí mi, èmi náà sì ní rí. Àwọn ṣàṣàlẹ̀ ni. Wọ́n sọ ní fí, sígà kan tó wá ní mí. Mí ní àṣíábí. Nínú àwọn ṣàṣàlẹ̀ ni. Mọ́ ńlá yàrá ní. Tí ò ní rí ni. Bọ́dà àwọn fàríkù àbàdá. Lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ sọ pé yàrá wa. Tí ò ní rí ni, èmi náà sì ní rí. Ànẹ́sì ọmọ Málíkì, òun ló ké gbàjarè lọ́ọ̀dọ̀ ya wa tán pẹ̀lú Umu Sálámà. Owó mi ti pọ̀ jù. Nígbàtá ànábì sí ìyá rẹ̀ ló fà lọ́dọ̀ ànábì. Pé ìwọ ànábì bá ń ṣàdúrà fún ànásì. Tóró sìn ọ́. Ànábì wá ṣàdúrà fún mi. Owó yẹn wá tún pọ̀, owó yẹn tún á pọ̀ jù. Wọ́n lọ bá Umu Sálámà pé Umu Sálámà dákun owó mi pọ̀ bá sọ fún ànábì. Ọmọ náà ni. Tó bá ti ná, tó bá ti pọ̀, má máa tọ́jú ẹ̀. Tá máa ná, tó bá ti ná, yóò máa pọ̀ sí. Ibẹ̀ ni yá wá tún á gbọ̀rọ̀ yẹn wá pé ànábì wá ní àti ẹ̀jẹ̀ rántí. Mínà sí ábí, wọ́n láyàrá ní wà láàrá wò. Báàdà àwọn fàárí kan wá bàdá. Wọ́n wá ní kí ló lè fà á? Nínú ìwáyà àdísẹ́ wá ní bóyá ó lè ṣeéṣe kó jẹ́ pé wọ́n yí nǹkan tí mo fílẹ̀ wọ́n yí padà. Bí mo ṣe fílẹ̀ wọ́n tún yí padà. Àyẹ̀mẹ́yà àwọn nǹkan tánà bí i ṣe tán yí padà. So, yìí ló fi jẹ́ sí pé Ànábì ni Ṣáfì Mùṣáfì. Ànábì ló ọdún sípẹ̀, tí wọ́n sípẹ̀ lọ́rọ̀ tí wọ́n sípẹ̀. Yóò sípẹ̀. Tí ó sípẹ̀. Ọlọ́wọ́ ní wọ́n tí wọ́n sì rú. Ẹ máa ràn lọ́wọ́.
Yẹ́sìrúhù, òun fún ara rẹ̀ ò ní lówó, yóò sọ fọ́lọ́run pé bá ń fún lágbájá lówó, ẹ má gbówó yín sá fún ọ. Ó tún wọ́n sírú ẹ má kún lọ́wọ́. Ó sọ bẹ́ẹ̀, Ànásì lówó, Usmanu lówó, Sayyidina Umaru náà lówó, Abdurrahman ibn Auf náà lówó, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àwọn tó lówó bẹ́ẹ̀ náà ya kàmbá ní Sálàbátù náà lówó. Àwa náà nílùú Sálàbátù nù jọ wa. Wọ́n bá ti lówó tán, wọ́n sákò. Wọ́n bá ti sákò, wọ́n wá lọ kàdánwò. Wọ́n wá nílé padà wá mọ́. Wọ́n máa wá gbé kìí. Sálàbátù yẹn náà nígbà yí Ànábì. Àwọn ìran Sálàbátù ni wọ́n máa rẹ̀ náà rẹ̀ rù káwọn. Wọ́n wá sílẹ̀ wa náà rí. Àwọn kan ṣé kí n dákọ wọn. Ẹjẹ́ adákọ wọn kú gbọ́ Yorùbá, wọ́n gbárí wọn. Wọ́n mọ ẹrù ni. Àwọn àrà wọn tán rìn wá. Wọ́n máa sáwọnú gbó ni. Wọ́n máa gbẹ́rù kọ́rùn ni. Ẹni bá sábà lọ ọ̀nà ilẹ̀ Haúsá lóhùn. Mo tó ju aláìmoore rínú. Ọlọ́run wọ́n tó wá sírú ẹ máa kún lọ́wọ́, wọ́n tó wá kìrú. Ẹ máa gbé níyì. Ẹ máa gbé tóbi. Ànábì mọ́, sallallahu alaihi wasallam. Kò sírú ànábì gbogbo ayé, abẹ́ẹ̀ ni. Ànábì lọ gbé gbogbo wa, abẹ́ẹ̀ ni. Àmẹ́bì ló ń làmí lára ní bẹ́ẹ̀ ni. Òsíwà nẹ́bí gbogbo àgbáyé. Ẹ máa wo ààyè. Ẹ máa wo ààyè tó lọ fílẹ̀ fánàbí. Wọ́n tún sábì wúhù. Gbólóhùn yẹn lágbára jù. Táwọn alùsùn náà bá fẹ́ tún tábìlì alọ́sọ̀ wọ́n ni wọ́n tún sábì wù ká máa yin lọ́n lára rẹ̀. Àpẹ́wínú. Wọ́n tún sábì wù tá a bá sọ pé subhanaka ya Rasulullah. Ẹ jẹ́ ká pé àsákàrí ní àsákàrí. Wọ́n tún sábì wù. Wọ́n tún sábì wù. Bukirata. Tẹ́ bá ti yìn lóhun ẹ máa yìn. Bẹ́ẹ̀ bá ti ń pe Ọlọ́run lálágbára, ẹ ti mọ̀ pé Ọlọ́run lànábì ànábì lọ́lọ́run. Mo ti tọ́ wọn. Bẹ́ẹ̀ni, ó tún ní Ọlọ́run lànábì. Nígbà tó ò ní làákàyè. Wọ́n ní alágbọ̀n ó ti bọ́ sínú kúfù. Kànábì lọ́lọ́. Ọlọ́run ni wọ́n tún sábì wúhù. Ànábì náà ń tọ́ka sí òun pé ẹ máa sàbọ̀ náà fún láàárọ̀ nírọ̀lẹ́. Ẹ dákun tá bá wá ṣe mòlúdì fún ẹni bẹ́ẹ̀ só burú ni. Só burú ni. A ní kí lẹ́yìn ṣe mòlúdì fún ẹni bẹ́ẹ̀ kí ló burú bẹ́ẹ̀? Kí ló pàdé lára yín tẹ́ wá pariwo tó ní mòlúdì náà níyì? Ẹnu dé ẹ ṣe mòlúdì gẹ́ bó ṣe tọ́,
ẹròyìn ànábì Ẹròyìn ànábì bẹ́ẹ̀. ẹròyìn ìwà rẹ̀ Ẹròyìn ìwà rẹ̀. ẹ fáwọn èèyàn ló jẹ Ẹ báwọn èèyàn ló jẹ́. ẹ gbowó sílé Ọlọ́run Ẹ kó sílé Ọlọ́run. torí mọ́sálásí nílé ànábì Bẹ́ẹ̀ ni. mọ́sálásí òun nílé Ọlọ́run Onílé Ọlọ́run. Àyíká ni mòlúdì. àìjábí mòlúdì Àìsí mo pàrágà ní mòlúdì. Ẹ wá ṣe mòlúdì kan tí wọ́n máa ka ìkóṣẹ́ sí níjọ́ kejì. Èyí ò bá wọn mọ́lẹ́kùn ní nínú. àìsí owó obìnrin lọ Àìsí owó obìnrin lọ. Láì bá tí mo ti délélélé ìmòlúdì ti ṣé òun lágbàdá láti pàdé. Àkókò lọ́wọ́ wa. kò gbọdọ̀ mọ́ wá bá ń kọ́ o ẹ ṣe mòlúdì ẹròyìn ìwà ànábì gbogbo bó ṣe jagun bó ṣe ṣẹ́gun bí Kùránì ṣe sọ̀kalẹ̀ ẹròyìn ẹ̀ Ẹròyìn ẹ̀. ìtútù wọn dàbí rẹ̀ ìkìlọ̀ fẹ̀yìn àfà ẹyẹ dáṣe tí ó kàn yín Ìdásí tí ó kàn yín. Wàsíù jẹ́ olórí ọmọ ọba ó ti di kèfì kí ló kàn ẹ́ Ó ti dájú pé ní Ìsìlámù. ìwọ àfà mẹ́rin sí ní ìsìlámù lè má rí ìdáríkù wọn láyà Nínú dáadáa tí wọ́n rí pé tọ́ Mùsùlùmí tó dá ẹni yìí, ó náà ní kó pé tí ó kọjú sílẹ̀. wọ́n ti kọ̀ sáyìn Kí ni ṣé ṣe? Wàsíù sọ fún ẹ pé nǹkan ní ìsìlámù ni Àbí ìṣolórí Mùsùlùmí. ìdí lórí mùsùlùmí àbújẹ́ dáí Kì í sì sọ níwà sí àbújẹ́ àfà sáfà ni olóòtú jáde pé ní Ìsìlámù tí wọ́n lọ bá sínú Ìsìlámù. tí wọ́n lọ fà sínú ìsìlámù Àbí tẹ́lẹ̀ ọ̀rọ̀ fún sàtífíkẹ́tì Ìsìlámù. kí ló kàn bí ọ̀rọ̀ Wàsíù Ewé tiẹ̀ kí ni wàhálà ẹ̀? Ọbẹ̀ fi plọ́ọ̀gì ni. kí ló kàn Ọbẹ̀ fi lé wa tírẹ́ẹ̀dì ni. ẹ ó lọ pè bí ẹ ṣe kinní kan kí ni tiẹ̀ Kí ni tiẹ̀ ṣé kó mú ẹ lọ bí? Àìmọ̀ ní dùn ẹ̀. Kí wọ́n ti máa lọ lókè ọ̀rọ̀. ọ̀rọ̀ ẹ máa gbà mí o. Ọlọ́run ti fẹ̀kan sọ pé ẹ̀sọ́ ara ẹ̀ta bí mo lè ga wú náà Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ so èyí tó bá ṣe dáadáa nu ẹ máa ṣàdúrà fún èyí tó bá ṣe lóhun ó nù Kùránì ti sọ kán bá bí ìwọ àfáà tó bá nílò àká ìlérí pé ẹ Wàsíù báwo ni kankan nǹkan sọ ni pé kò kàn mí Nǹkan bí o, ẹ béèrè mí nǹkan ló lè dájú ẹ̀. kí ni tiẹ̀ Ó tiẹ̀. kó tún wẹ̀wẹ̀ sínú Islam tí ò bá tún wẹ̀wẹ̀ ńkọ́ Tiẹ̀. ìwọ lọ fẹ́ fi sí iná ni àbí ọ̀rọ̀ fẹ́ fi sálì jẹ́ náà Àbí ẹ̀yin rádaràda yìí ẹ̀yin wọ́n yìí. ẹ lọ sọ́ra yẹn ẹ lọ ṣe fatiwa tẹ bá fẹ́ ṣe fatiwa lọ́tọ̀ kí ló kàn yín pẹ̀lú Wàsíù. Èwo ló kàn yín? Ẹ̀yin àfà ẹ̀mú mi sọ ẹ̀fílẹ̀. gáwúnà yàtàbí wùmùlì gáwúnà ọlọ́ọ̀ni lálà sí náà mọ̀ nú mi kí náà wàá mẹ́lú sọ́lẹ̀ á sínú wọn. olórin ìsìláàmù lẹ tiẹ̀ lé bá sọ̀rọ̀ díẹ̀ Bẹ́ẹ̀ni. ìyẹn ló ń kọ fújì adé tó wà lórí mi ọba fújì ni mo jẹ́ ó parí ó kí ẹ̀yọ̀ ó kí eégún ẹ̀yọ̀ ooo ẹ̀yọ̀ ooo ẹ̀yìn yẹn lẹ́yìn wá sọ pé ó lọ Ẹ máa ló lọ pè bí. sórí yóò pé ni Àbí bí ò bá lọ pè bí nǹkan bo ni kó lọ. níbo yẹ kó wá lọ? Àbí Mọ́láká yín sọ́jọ́ bẹ̀rẹ̀ ó kí ló ń jọ náà tẹ́lẹ̀. Tó. Àbẹ̀rẹ̀ náà nígbà tó kú lé lẹ́nu. ẹ mọ̀ gbà mí o. ara tí èèyàn àfà tẹ́ ẹ fi ń kàbùkù káàkiri Ìgbàlè kábùkù ni ẹ. ẹ wọ́n máa ṣàkán báyìí bó ṣe láìlé àfà súnà kan ojú rẹ̀ ń tì mí kí ló kàn yín pẹ̀lú ẹ ẹ fi wọ́n lẹ̀ náà Fi wọ́n lẹ̀. Lọ́nà ìdájọ́. jẹ́ kí wọ́n bá ti wọn lọ ẹ ràgàbọ̀ àwọn ọmọ tí bọ́n ṣe ní sọnù àfà kan ní àbá àfọ́ndùlédì ni ó ní máa ń ṣe làtú ma ilé tuha yaridọ biya afáàní mọ̀ sí làtú ipò gíga tí ń bẹ láyé yìí màkílì tó yẹ lọ bíyà ó lè mi ò rò pé èèyàn gidi kan lè máa yọ́nú sí máa wá ipò kiri máa lọ́bì kiri máa wá gómìnà kiri máa wá mínísítà kiri máa wá àwọn olórin kiri àáfà
máa wá àwọn ọba kiri. Ọba kiri máa tọ́jú lé wọn káàkiri. Kọ́nà gẹ́rẹ́yẹ. Mọ́ọ̀sì lọ́tù ipò ayé àwọn tí ń wá àná Wàsíù Àyìndé wọn. Àwọn Pàṣúmà wọn. Àwọn Òṣùpá. Màhílì tó ayẹ́rì làbíà Ṣùhàrọ́bì. Ṣùhàrọ́bì wà dálé ìjà. Lẹ́nà fòsíhì Ṣùhàrọ́bì wà là ìjà. Máa ń fi ìdájọ́ ọmọ ìdíjùlá yẹ̀lídọ̀ bìhá ìlà fúnṣe Ṣùhàrọ́bì wà dálé ìjà. Ọ̀gá ọlọ́pàá kan wádọ̀ mí jò ní. Ẹ̀yìn ṣéwò ẹ̀tẹ̀ kí wọ́n tí ń bá wọ́ wá ń sìn pàǹtí lọ bó lọ wà ní sótú lọ wà lónìí. Wọ́n gbé ọkú ń bẹ̀. Kí n mo fẹ́ sí kí n mo fẹ́ wọ́n wà. Nígbà tí ń lẹ́mí àti dáná. Lóye tó máa wọ́ kiri. Ọba ayé gómìnà kí n mo fẹ́ wọ́ fún. Ọdún mẹ́rin lọ ló ń bẹ̀. Ojú rẹ̀ bá ràn kankan àsìkò ọtí. Àmọ́ wò ọ́. Ọlọ́run máa gómìnà tá a ti lògbó. Ẹjẹ́ ó ṣe tí ó ṣe ẹwò sójú rẹ̀ ẹranko ni ẹ̀fílẹ̀. Sọ́ni àmọ́ gbé mọ́tò jáde mọ́ ni ẹjẹ́ ara máa ṣe díẹ̀díẹ̀ yóò kúkú mbẹ̀. Nígbò bá yá àwọn tiwa wọ́n padà débẹ̀. So ilé ayé èèyàn gidi kì í máa yọ́nú sí ipò ayé. Níjọ́ tó ọba ti débẹ̀ ọfẹ́ du president àbí wọ́n máa ọmọ káàkiri wọ́n máa dìbò fún ọ. Níjọ́ tó bá ti dìbò fún ọ ní láyé ẹ̀ ti bàjẹ́. Kọ́ ọba ìwọlé tiẹ̀ ta. Wàhálà dé ọmọ sákìrì. Àìsàn ìwó dé. Pétìlì lóríṣiríṣi. Níjọ́ ní ìta ń bọ̀ láti Owódé mo bá páàkì. Ẹ bá ń ra bọ́ọ̀lì. Mo ra bọ́ọ̀lì mo sì ọyá ràgbàdo sí àṣìra páàkì mọ́tò gidi wọ́n àbí gómìnà dáa kó wọ́n àbí dáa. Kò tó bẹ́ẹ̀ wọ́n pa ìlú ẹ̀gbẹ́ kó ra bọ́ọ̀lì. Mo ra bọ́ọ̀lì ajá ní ògbó kátó pé pírẹsidẹ́ǹtì. So wàhálà gbogbo ipò ayé tá à ń lé yẹn èèyàn gidi tó ní làákàyè onílé. Àfáàní ṣé Mùsàábù kúlábù bá rí kọ̀wú. Ṣé ìwọ sàábì sàrùlábì ìbáyí gbogbo wà máa kíkò bẹ́ẹ̀dàrí ìjà ìwà mọ́lá. Ṣé Mùsàábì bí ìgbà táwọn wo òjò báyìí ni òjò tó sú yóò rọ̀ o tójò bá ti ń rọ̀ ó ti tẹ́ tójò bá sú tàbá pé òjò yìí ló sú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ṣé ìwọ sàábì ó lábì kúlábì ìbáyí gbogbo. Ìtànjẹ ni. Níjọ́ ní tá ń dìbò. Kíní kan èmi lókàn. Níjọ́ tá ń hà lọ́sí báyìí. Ẹgbẹ́ náà ló ti tẹ́. Ṣé ìwọ sàábì kúlábì ìbáyí gbogbo. Wà máa kí fòrò bẹ́ẹ̀dàrí ìjà ìwà mọ́lá. Tí máa ń ṣe tìrì tí ṣe yànnàyànnà àmọ́ kìfì ọwọ́ agbọ́ra dó bẹ́ẹ̀ náà ti já pé bóyá ojú ọ̀rọ̀ ìfọkàntẹ̀ wà múná àbérò ń gbà bóyá yóò rọ̀ àbí ò ní rọ̀. Báyé ti rí nù. Ilé ayé ti rí nìyẹn. Àáfàá tí bá wá ń du ayé àkọ́kọ́ ìlera rẹ̀ ò ní péye. Àkọ́kọ́ òun náà máa lápá tẹ́ńsàn. Yóò lápá tẹ́ńsàn. Yóò máa jẹ gbèsè. Òní ní fọkànbalẹ̀. So àáfàá ò gbọ́dọ̀ máa dàbí àwọn
àwọn tí ń wálé ayé. Ẹnìkan jò ní ó pè mí ó ní kí n dákun Amẹ́ríkà ló ń ti dé owó tá à ń wí yìí ó wà níṣẹ́ kówó òsì kí n dákun kí n wá bá wọn níbi tó wà mo lé mi bọ́ọ̀ bá lè rìn wọ́n gbé ọ wá sọ́dọ̀ mi. Kódà mo fẹ́ rọgbọ ẹ̀yìn èèyàn mi ẹ má mú yàn wá sọ́dọ̀ mi o ẹni bá ti mọ yìí mi ni kó mọ bá nájà o. Ẹ máa rò pé bóyá mọ jẹ́ wá ká lọ́dọ̀ àfáà mi kí mo fẹ́ fi ṣe wàhálà lẹ fẹ́ kó bá mi. Ẹ má mú yàn wá sọ́dọ̀ mi o. Ní ilé tó dé ẹ̀ nífẹ̀ẹ́ yìí ìyá ẹ̀sìn ló maré. Ọmọ ẹ̀sìn ò maré. Ọmọ ẹ̀sìn ò maré. Bẹ́ẹ̀ ni olùmọdé òun àwòdì ìyá ẹ̀ ló mà sá. Tí n bá jókòó mi kan kí n kan rọra jókòó mi jẹ́jẹ́ ó mọ̀ pé mi. Bẹ́ẹ̀ ni o. Kí n sọ̀rọ̀ náà mi wá kọ́sọ́mà bó o bá ní òròkó fẹ́ bà mí jẹ́ èmi ló bu ẹgbẹ́ mi kọ́ lè tiẹ̀ bà mí yẹn jẹ́ dáadáa èmi ló gbàgbé ó yá mọ́ sọ. Dáadáa ìwọ̀n ṣe táyà. So ẹ jẹ́ ká dúró déédéé dábàrà sọ yìí bó o bá lówó ṣe dáadáa kó o ná kó o ná owó. Fi owó pàṣán. Fi owó pàṣán. Fi pàṣán. Owó tán máa gbé, owó tán máa padà gbé mẹ́ lọ́wọ́, tètè ná ká tó gbé. Tọ́wọ́ bá ti ná wọn ní rí gbé mọ́. Ó dàbí ọmọ mi kan tí mo bá sọ̀rọ̀ lánàá, nígbà mo lọ sówó dé mi lẹ̀. Ahun ni ọ́. Mo ń lálé gbangba ni, kí ló kó pé kò ní wádọ̀ mi mọ́. Mo ló láhun, kí ló ń ṣe ẹ́ tó láhun báyìí? Náà ló fa bówó rẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọmọ yìí owó rẹ̀ tí máa sọ̀rọ̀ lọ́dọọdún. Gbangba ni mo ti ń sọ. Bó wá wọ yí padà bá wọ ọmọ yí padà. Ọdún kọ̀ọ̀kan bí 25 million, 20 million. Tọ́ ọ bá ná 5 million jẹ́jẹ́, tọ́ ọ fi ṣètò Ọlọ́run, tọ́ ọ náà sí mọ́sálásí Ọlọ́run. Wọ́n máa kí ọ kú náwó. Ọ̀dìbọ̀ tí ń ṣòfò lọ́dọọdún gbogbo ìgbà, àsárà ń wọlé. Ẹlòmí ọmọ rẹ̀ lọ́lọ́run rán sí, ẹlòmí ìyàwó rẹ̀ lọ́lọ́run rán sí, ẹlòmí àwọn fámìlì rẹ̀ lọ́lọ́run rán sí. Ọmọ gbá léwò ẹ̀gbẹ́nulé. Ẹ̀nàwó ẹyẹ sáhun ọ̀rí bọ́ sí ń tọ́jú ẹ̀ bọ́ sí tọ́jú ẹ̀ mọ́ náà ló kóra mọ́. Sọ wá rí lò. Ilé tó lọ fẹ́ fi kọ́. Sọ rí kọ́. Irọ́ lásán. Ọba ti rí kan ṣètò Ọlọ́run wọ́n ń kọ́ mọ́sálásí gbọ́nà máa dọ́jú máa donate síbẹ̀ bí bá ń pààyàn fún wọn lóúnjẹ ẹni tó tọ́ sí kó lọ Mọ́kà wọ́n náà wò ó rán lọ Mọ́kà ẹni àṣírí rẹ̀ òbò bó láṣírí kò sẹ̀dìgbẹ́ èèyàn bá tọrọ kò sẹ̀dìgbà tó fi dàbí pé àwa ò ka everybody kú ni èèyàn ti jẹ gómìnà o èmi ò wó sẹ́ẹ̀ kan ìyẹn jẹ ó wọlé òun ló ní pọ́blẹ́mù ẹ̀ èmi ti ń wò pé ó tún alágbèjà tó wọnú ìdààmú ẹ̀yin sì mọ̀ wò pé òun èlé o wàhálà sí ni wàhálà ló kó rẹ̀ sí ọkùnrin balẹ̀ tó bá gbọ́ kú ìlú ìpanu ẹ̀ wàhálà fún kéwù wọ́n ti fẹ́ gbàjọba yóò. Ilé ìtasọ lónìí mọ́sí lásọ mọ́ fún wa. So kọ́lọ́ gbàdúrà wa. Ẹjá dúró dédé o. Ẹjá dúró dédé o. So Tahajjud